bojú wò rere o wọn ò mọ̀mọ́ rélé rí mọ́ àgùntàn bojú wò dẹ̀dẹ̀ wọn ò mọ̀mọ́ rélé èkó àwòlé ayé títí àwa ò mọ̀ alájíkẹ́ mọ́ o àjíkẹ́dé ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ o aya tẹ̀ládàgùntàn jẹmọ̀jẹmọ̀ ìyá ìnádà láǹbá ti rìn lórí ògiri gbígbẹ abiyamọ lọ́jọ́ ogún lọ sọ́lá kejì ikú wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́jọ́ kẹjọ oṣù kẹsàn-án September 8 2021 ó máa ya tẹ̀lá lọ sọ́lá kejì àìná dágbére fáyé òsì yìí o lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rùn-ún 98 ṣé bọ́jọ́ ìyá kú ni wúrán lábàjẹ́ o mo ní lọ́jọ́ tí bàbá kú ni dígí ọmọ wọ mi àjíkẹ́ o mo ní nílé àwọn bàbá tiẹ̀ ìwọ lọmọ ilé jagun lójóǹgbòdú lọ́yọ̀ọ́ aláàfin ìjẹ́ àlògbó tá a rán lóbì lọ́jà tó fi gbogbo owó kẹ́mi mo ní ẹlẹ́mi ń kawó olóbì ń sọ bàbá yín ní kólóbì ó má sọ mọ́ wọ́n níbi owó bá wá lówó gbà lọ ìbíròǹkẹ́ o mo ní àwọn ẹni tí ò mọ̀ tán wọ́n lọ́yẹ̀ ìpara ìgbẹ́tì ẹ má mọ̀ dá wọn lóhùn ó jàre ṣe bá sọ kọ́kọ́ wú ni bàbá yín fi ń ṣàgbéjì ara ìyá iná o ìwọ nìjẹ́ àlògbó ọmọ ẹkùn tó tọ̀yọ́ ilé wa ìyá David o ìyá Mary ayọ̀ olúgboyè mo ní kí ló ṣe tó lè dìde àìná lọmọ eégún mẹ́ta ní talápinni ọ̀kan ń dádé owó o ọ̀kan ń wẹ̀wù ìlẹ̀kẹ̀ ọ̀kan tó kù bódòdó borí onígbòrí ọmọ adìẹ sùn wọ́n ní ṣe bí kúkú ló kú ìyá Adéolú o sì dá mi lóhùn oníwọ̀ mò ń ké sí mo ní ìwọ lọ́mọ adìẹ sùn wọ́n ṣe bí kúkú ló kú àní kí wọ́n tó lọ tán o lọ́mọ adìẹ bá dìde nílé bàbá tó bí ọlọ́mọ ìyá mátì o ìyá kọ́ńfọ́ọ̀tì ayọ̀ mọ́tọ̀sọ́ lọ́mọ egúngún mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà ìwọ jèjì kémi ó jòjì àní kíta tọkùn ó pòórá Ògògó ọmọ Kulodo ó kú lọ́yẹ̀ ò lẹ́jọ́ nínú ó kú lóko tán ló dá pọn ìyá sẹ́ra ya déjì mí o àlùkò ọmọ ẹkùn tó tọ̀yọ́ ilé wa Kulodo lónìí gbórí o Kulodo lónìí gbórí Kulodo lónìí gbórí o Kulodo lónìí gbórí sambasamba Ògògó sambasamba Ògògó Kulodo lónìí gbórí Kulodo lónìí gbórí o Kulodo lónìí gbórí sambasamba Ògògó sambasamba Ògògó Kulodo lónìí gbórí. àjíkẹ́ o mo ní tó o bá ń gbọ́ lájùlé ọ̀run mo ní kó o kí ìyáálé rẹ Ọlátúndùn ìyá àgbọ̀nyín ìyá ìsíkẹ́ẹ̀lì ìyá ìmọ̀ọ̀sì ìsíkẹ́ẹ̀lì kó o kí ìyá àwọn dáadáa Ọlátúndùn àtọ́kẹ́ tó dágbére fáyé lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án September 6 2005 lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún àìná o aya tẹ̀lájúwọ̀n tó filẹ̀ bóra lọ́jọ́ kẹrìndínlógún October 16 1999 lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rin 78. mo ló di gbére o ó di gbére gbèrègbèrè ó tún di gbèrègbèkó ìbíròǹkẹ́ o àní nílé àwọn ọkọ tiẹ̀ ẹ̀yin lọ́mọ akéèkúyá ọmọ ènìyàn èkó ẹ̀yin lọ́mọ agúnyán pupa fàlejò pupa ọmọ arókà pupa fàlejò pupa àní kì í ṣe pé yẹn ló ń bẹ lóde èkó kì í ṣe pọ́kà lọ́pọ̀ lábàrámọ̀jẹ́ ṣe bébí ìjọkan ìjọkan akéèkúyá ló pa yín tẹ́ fi dìmọ́rò ẹ̀sìn tẹ́ fi ń bọ́mọ akéèkúyá lọ àjíkẹ́ o ọkọ rẹ tẹ̀là òun lọ́mọ akérèmọ níkọ́ o ọmọ akérèmọ níkọ́ o olókùn ní ò lẹ́sìn olókùn ẹ̀sìn òbí ni ká máa wọ́dún ọlọ́lá kiri ṣé bíbá òbí yàn ká lọ rèé rásìgbà àsìgbà ló lóun ó bòde Ọ̀yọ́ jẹ́ o ṣe bájí ṣe bí Ọ̀yọ́ láàrí ìran ọkọ tiyín ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan àjíkẹ́ o Ọ̀yọ́ ni ọ́ Ọ̀yọ́ máláàfin òjò pàṣẹ kẹrẹmọdẹ ọmọ Àtìbà ìlú àtàndá lówó dòdò bí ìyèrè bàbá Fúwádì ojú owó ọmọ adé níran Ọ̀yọ́ ẹ̀yìn ti méjì ọmọ tẹ̀là mo ní méje méje là á kọ́ ọmọ ọba Adéyẹmí lóde Ọ̀yọ́ ilé ilá tiri lákó ikàn tiri wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ìkóǹkóso tiri pẹ́kú ìwọ̀ tiri pẹ́já ọkà bàbà tiri sólókó. àìná o àjíkẹ́ ẹ̀kọ́ gbogbo ọmọlé bàṣì nísẹ̀kẹ̀ lọ́yọ̀ọ́ Aláàfin àtàwọn ọmọlé jagun òjòǹgbòdú wọ́n ní o mọ́ jọkùn tẹbí tará ní o mọ́ jèkòló wọ́n lóhun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni o mọ́ bá wọn jẹ àjíkẹ́ ẹ̀kọ́ ìpàdé di lẹ́sẹ̀ Jésù olùgbàlà àní bẹ́ẹ̀ òmìnirin ṣe bẹ́ẹ̀ gbóhùn erin ni bẹ́ẹ̀ ò mọ̀sà ṣe bẹ́ẹ̀ jí ọlọ́bẹ̀ àní bẹ́ẹ̀ ò mọ̀ mí ṣe bẹ́ẹ̀ gbóhùn ẹnu mi mo tún dé bí mo ṣe ń dé Adéwùmí Àjùwọ̀n lèmi ń jẹ́ ìkọ́ni mi olókùn ní òlẹ́sìn akéèkúyá ọmọ oníyé epo àpèjẹ́ ẹni tí wọ́n ń pè ní tiwa làṣà.